Once again, Koiki Media bringing the work closer to your doorstep. Èyí alára àgbo Oòduà ni ẹ̀ ń wò yìí. Wọ́n fẹ́ wá pàdé àwọn àlejò.
jẹ́ láṣẹ máa mú wá fún yín. Koiki Media bring the world closer to your doorstep. Palace ọ̀nì ìrìṣà ọ̀nì àwà gbogbo ẹ̀ bá ṣe lọ láti máa fún yín. Ètò ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni.